tún ti ń wò mí lé pé ó tún ti gbé kíní ìdè kíní náà odò àtẹ̀fẹ́ ni abala yìí tí mo mú wáyé eléyìí tún ta lẹ́nu díẹ̀ eléyìí tí ẹ̀wà mọ́rọ̀ ẹlẹ́bùládé ṣùgbọ́n fẹ́yìn ara lé kẹ́ lè rẹ́rìn kẹ́ lè ṣe normal lé ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ nínú àwa ìyàtọ̀ lọ́wọ́n bá mi òkè aláwùrà bí dá bá a ti pọ̀ nílé ayé lọ haúsá yorùbá ìgbò ọ̀rí tápà ègùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yà kan wà lọ́dọ̀ tí inú ọmọ ẹ̀ tẹ́mi rántí dárúkọ ẹ̀ ìwọ náà dárúkọ ẹ̀ sínú mic tó bá lè ṣe gbọ́ fáwọn ará ilé kó bá mi fi kún bá a ti pọ̀ tó yẹn ẹ jẹ́ ká wò àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti ń ṣe ọ̀rọ̀ ajé kò sí tí wọn ò lè ṣe ń bẹ̀ wọ́n lè kégbé ọlọ́run wọn bẹ̀ àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé níbi tí wọ́n páyà ọlọ́run ìdé tí wọ́n bá ń ṣe ọ̀rọ̀ ajé wọ́n máa ń gbàgbé ti ọ̀rọ̀ ajé ni wọ́n á mú tọ́lọ́run rán ẹ jẹ́ ká wo àwọn haúsá wa yẹn àwọn ọmọ haúsá tí haúsá bá ti jí láàárọ̀ ńsìn mi ò lè jókòó ṣe lé tí haúsá bá ti jí tó ti ṣàlù àlá tó ti bẹ̀rẹ̀ sí kírun tó ti ṣe Allahu Akíbárù Allahu Akíbárù kẹ́bíra Allahu Akíbárù ìwọ lọ síbẹ̀ pé àbókí bínínì àwọn ń bá ìka o ọmọ haúsá ò ní dá ẹ lóhùn o á tún máa sin ọlọ́run lá máa kọ̀tínú Allahu Akíbárù kẹ́bíra ẹ jẹ́ ká wo àwọn ọmọ Ìgbò yẹn náà torí gbogbo ọmọ yìí náà ọmọ ni fún Yorùbá ọmọ Ìgbò yẹn náà tó bá ti jí láàárọ̀ tó ti wò pé ó yẹ káwọn sin ọlọ́run o tó ti mú aago tó máa fi ń ṣe janganjangan tó ti ṣe sílẹ̀kẹ̀ ìdìmọ̀ o ìdìmọ̀ o kí wọ́n wá lọ síbẹ̀ ọmọ yìí náà alpha náà I won't come see you yesterday but you know dey shock that my Toyota Camry the bomber just comot àwọn gba àwọn dáwọn how much you wan sell am ọmọ Ìgbò tẹ̀ ní òpó gbowó dání báyìí máa fowó hàn ní pálí ọmọ Ìgbò ní dá lóhùn a tún continue láti máa praise ọlọ́run ẹ̀ lọ ẹ jẹ́ ká wo àwọn ègùn yẹn náà bàbá sẹ́námi bàbá sẹ́nápọ́n bàbá tóbi bàbá blessing kó ti jí láwọn kó ti pe ìyá sẹ́námi pẹ̀lú sẹ́nápọ́n tí gbogbo wọn ti jókòó tí wọ́n ti ń fi orin ègùn sí ọlọ́run mi pa Jésù bàbá ṣe rárá mi pa Jésù mẹ̀wí gbóòrùn rẹ̀ tán kó wá débẹ̀ pé bàbá sẹ́nà mo fẹ́ rà fún kẹ̀kẹ́ bàbá yóò ní dá ẹ lóhùn á tún sì máa sọ ọlọ́run àwọn iná tó páyà ọlọ́run ẹ jẹ́ ká wò ó àwa Yorùbá ẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká wò àwa Yorùbá gbogbo Yorùbá náà kọ́ o ṣùgbọ́n some of us some of them some of wọn nínú àwa Yorùbá yìí kó jẹ́ Yorùbá tó ti pàtẹ ọjà búrẹ́dì síwájú ṣọ́ọ̀bù kó wá gbé ẹni Yorùbá ò lè ẹ́bà gbé ẹni síbi tó jìnnà á gbé ẹni súnmọ́ ibi igbá búrẹ́dì ni á wá ṣe àlùàlá lẹ́gbẹ̀ẹ́ tó bá ti wá ṣe àlùàlá tán bọ̀dà Gbénga ẹ̀yẹn gbìyànjú pé ẹ fẹ́ dán ìgbàgbọ́ ìyá ìwò ẹ mú 100 naira sápò yìí tó bá ti tó búrẹ́dì tán tó ti ṣe Allahu Akíbárù Allahu Akíbárù kẹ́bíra bó ti bẹ̀rẹ̀ tó ń dìde yẹn ẹ̀yẹn lọ bá pé ìyá Síkírà mo fẹ́ ra búrẹ́dì ẹ̀ tí ẹ lè béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n kó tó máa polówó fún yín kírun ni ó máa ṣọ̀rọ̀ ajé Allahu Akbar Allahu Akbar bọ̀dá Gbénga Allahu Akbar mo ṣẹ̀ṣẹ̀ pàtẹ́ ní ẹsẹ̀ mi lọ́wọ́ àárọ̀ kùtùkùtù láwọn Allahu Akbar bọ̀dá Ṣẹ́gun ìwọlẹ̀ fẹ́ ra ẹsẹ̀ mi lọ́wọ́ bọ̀dá Gbénga ẹ̀tì ẹ̀ lágídí tí bọ̀dá Ṣẹ́gun ẹ bá mi kàǹfàṣì wọn Allahu Akbar ẹ wá gbà ìyá ìṣọ̀rọ̀ ajé lóòótọ́ ẹ̀yin sọ pé ẹ̀yin wá béèrè èlé lónìí búrẹ́dì o bí ìyá bá ti ń kírun lọ ni ó tún máa dá yín lóhùn dàrẹ́ Allahu Akíbárù Allahu Akíbárù kẹ́bíra àwọn búrẹ́dì tí ń bẹ wájú gbá àwọn láláyún wọn àti 250 Allahu Akíbárù àwọn tó tẹ̀lé wọn 150 ní Allahu Akbar àwọn tó tún gbé pẹ́ẹ́lí tẹ̀lé wọn 120 Allahu Akbar èyí tó gbẹ̀yìn ẹ̀ tó kéré tán 100 naira iye owó lẹ́fẹ́ rà ń bẹ Allahu Akbar ẹ̀dá pẹ̀rẹ́ ṣẹ̀ lọ́wọ́ mo ṣẹ̀ṣẹ̀ pàtẹ́ ẹ̀dákun torí ànábì Muhammad Allahu Akbar ẹ̀yin wá pé ìyá ẹ gbìyànjú lóòótọ́ ẹ gbọ́dọ̀ ra ọjà torí pé ẹ̀yin náà ń ṣe láàbù ẹ̀dá ẹ béèrè lọ́ọ̀yà pé ibo ni kẹba fowó sí o bó bá ṣe kírun ló tún máa júwèé báǹkì fún yín ibi tó ń ṣèfowó sí mẹ́ Allahu Akbar Allahu Akbar bọ̀dá Gbénga àti ẹ̀ṣẹ́ tẹ́lẹ̀ pé ẹ fẹ́ bá mi rà Allahu Akbar ẹ bá mi ṣí kóló yẹn kẹ bá mi sanwó sí Allahu Akbar torí Kàbírù ọmọ ìyá aláwọ̀ tí ń ta gàrí ń gbági olórí ibú ni ó lè wá mówó ń gbà má ti kírun Allahu Akbar ẹ fi sí dáadáa ẹ bá mi dé ẹ fi sí mi lẹ́gbẹ̀ẹ́ Allahu Akbar ẹ fowó síbẹ̀ ibi tẹ́ ti fẹ́ dán ìgbàgbọ́ ìyá Síkírà ò finally and finally ẹ lọ ìgbà tó bá ti bẹ̀ sí kírun ẹ kọ̀ kí búrẹ́dì oní 250 mọ́lẹ̀ háì káwọn mẹ́rẹ́ bí ìyá Síkírà bá ṣe kírun ló máa fún ilé pé Allahu Akbar bọ̀dá Gbénga Allahu Akbar búrẹ́dì oní ó dènà lẹ́lẹ́ fẹ́ rà mo lajú mi báyìí ni mo fi rí ẹ fi owó sínú kọ́lọ́ lóòótọ́ búrẹ́dì oní 250 lẹ́gbẹ́ Allahu Akbar ẹ dá padà Kingston fẹ́ san ẹ dá padà kókókókó ló wà wẹ́ dùgbẹ̀dùgbẹ̀ ní ṣẹ́bà dáràn Allahu Akbar ẹ dá padà kò ní yẹ ń yẹ dá padà olóòburúkú fẹ́ bá mi ó fẹ́ dá mi padà sábúlé èmi tí mo sọ pé mi ò padà sábúlé sẹ́yìn mọ́ Allahu Akbar
kó wá fowó síbẹ̀ tí ò bá dá dúró bẹ́ẹ̀ bó ṣe fún ẹ lépè yẹn tí só bá gùn at that moment a máa só kò dẹ̀ lè dá irun dúró kò dẹ̀ lè dá business dúró. That is Yorùbá for you. Odù àtẹ̀fẹ̀ la fi ń ṣe omi ò ní ẹ̀sìn kan ò dá o níta mú wa náà ni pé ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run lórí nọ́mbà tá a ṣì wà náà ni pé èmi ọmọ iná rèé Omo Peteru Omo Peteru terrible odologist adẹ́rìn pàlú ìfọ̀ Ọlọ́run tó ṣe tọ́ ọmọ nípò kiri ọmọ nípò kùnmí kan máa ṣú dẹ́dẹ́ fà dẹ́dẹ́ ajíta wéde bí aláǹtakùn mo máa ń sọ mo ní music and comedy is my medication lábala mi ìwà tó rí mi wò bí iran wàá rí mi wò bí dọ́ńbẹ̀ àti mo máa gbé wá fún lórí ọwọ́ kan ìtàpè ní music style wàá rí pé mi ò ní ṣòdù mẹ́ẹ̀ rárá títí dìgbà tá à ń láǹfààní láti máa pàdé tàbí ó fẹ́ ṣe ìkéyìí ayẹyẹ ó fẹ́ ṣe wedding ó fẹ́ ṣe ìṣílé ó fẹ́ ṣe final burial má pè mí síbi tí ẹ bá ti lọ fi Boko Haram pààyàn o mi ò kì í ṣe MC nírú bíbẹ̀ yẹn o pé ibi tó bá ti jẹ́ pé ibi pati òkú àgbà ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dìgbà tá à ń láǹfààní láti pàdé Ebola ò ní pa yín o. lágbà ẹgbà yíyẹ̀wò ìsọ̀rí ènìyàn tó lẹ́mú